ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo oríṣiríṣi fídíò wa rẹ̀ tó máa play fún ẹ wo oríṣiríṣi evidence oríṣiríṣi àṣírí ló jáde ẹ wo ìkànnì àwọn fídíò ọ̀hún náà rè tó play lọ àṣì máa play fún yín níbi tí ẹni yìí tó ti jáde tó tún fẹ́ pé ọ̀rọ̀ àṣírí ó sọ oríṣiríṣi nǹkan nínú fídíò yìí tó bá dé kí ìgbà àkọ́kọ́ ni ẹ darapọ̀ máa lórí ìkànnì ẹ like comment kẹ́ subscribe ẹ share àwọn fídíò wa kẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ wo ẹ ti mọ̀ kí táwọn bá rí àwa kì í sọ tá a bá wá síbí láti wá sọ á jẹ́ pé a ti ṣe wádìí dáadáa lórí ẹ̀ wá sọ wọ́n á fi ọ̀pá pọ̀nàpọ̀nà wọ́n á fi pa ẹjù wọ́n fi àkóso ẹ̀ka sojú abẹ́. Bẹ́ẹ̀ ni. I know. So Fola ṣe mistake. So mistake Fola ṣe ó ní láti address. Àwọn oyè kí wọ́n á ní lọ́dọ̀ láti ní gbẹ́jẹ́ ọ̀dọ́ obìnrin àti bó ṣe dé láti Nàìjíríà lórí ẹ̀kọ́ tí àtàwọn ẹ̀kọ́ ti lò ọ̀rọ̀ bá wà ní. So ìgbọ́n tó yẹ kí wọ́n múlò ń bẹ̀ ni pé àwọn tó yẹ kí ẹ bá rí tẹ̀lé school pé ó kí kí ní ìtìtẹ̀lé competition. Ṣé ẹ dá fún Fola ṣé project ẹ ṣe ní ẹ contribute sí number one? Ṣé family yìí contribute sí project yẹn? Ṣé ọmọ ẹgbẹ́ yìí lọ́kọ̀ contribute sí ẹni lọ́kọ̀ kọ́kọ́ ayé ẹ̀ tí ìlú níbi jẹ́ máa contribute sí project? Ó ṣe ti contribute kí ni problem yìí jẹ́ náà report project? At the end of the day, ẹ mú ìbàdàn ẹ tí wọ́n á gbọ́ ẹgbẹ́ lọ ní FCC aláwàdà ni. Ẹ̀yin tẹ́gbẹ́ máa fa burú sí ẹ máa dé kóòtù ẹ máa sá lọ ẹ máa ní kó máa bá yín bá kóòtù jẹ. Èyí tẹ́ ìdí pèsè lọ láti kọ́ tọ́ bí ìdájọ́ ẹ̀ lówó tẹ́lẹ̀ fi ṣe jọ. Ètì sún ẹja rẹ dúdú. Gbogbo ẹ máa kọ́ wa lọ́dẹ sẹ́ ẹ ń gbé lọ ní FCC ọmọ pàpà tẹ ẹnu kí ló ní ẹgbẹ́ bọ̀ ọ̀gbẹ́. Ẹ kọ̀ wó sí fámìlì yàgbẹ́jì náà rìn àwọn owó tẹ́ náà ẹ máa fi jẹun. Bọ́ ṣe wà ló ṣe wà àgùntàn wọn ò bá mi sílẹ̀. Ẹ máa halẹ̀ ẹ máa wá fún mi dùn ẹ máa halẹ̀ ẹ máa halẹ̀ ẹ máa yẹ ní tó kún jẹ́ pé kí ni lọ́kàsí ti báwo ló ṣe ń ṣe ló bí ní ṣe. Ẹ sọ́ọ̀dì lọ́kàsí institution náà ẹgbẹ́ school lọ́kàsí ẹ̀wọ̀n báwo ló ṣe ń ṣe. Ọlọ́run tó fún Dọ̀kásì ṣe ò ní padà lẹ́yìn because she's really trying. Tó bá jẹ́ pé ọkọ̀ wà transparent táwọn ẹ̀ ṣe bàbá táwọn ẹ̀ ń gbọ́ táwọn ẹ̀ ń fún choice láti ní ìgbòho. But people realize that there okùn jalè ó ṣe tó bá ní kó fún ìyọ̀dún ó máa dìde wá. Tó bá ní kó ṣe kó tó bá ló máa ṣe kó lè lọ́pàá tó bá gbó fọ́lá rẹ̀ ó máa fọ́lá rẹ̀ ló ṣe ọ̀ṣàdá rẹ̀ ló ṣe àdúgbò kórìtà. Emeka Moses. So àwọn ọ̀tẹ́ àwọn fún àti wọn méje àwọn ohun nígbà máa sọ pé káwọn ènìyàn stop láti máa nínú recover discount àwọn tó ń ṣe because petition ló dá wà láàlẹ́ láti rí ra education wọn máa ń tó fún wọn lè mọra wọn. Ẹ ṣé gan. Ṣé wọn wà nínú project yẹn ni? Ẹ máa fi tẹ̀lé ọba. Ẹ ṣé gan. You need more money. You don't have much money. How much do you need? Okay. Hello. Hello, sister mi. Ẹ ti wà lórí ètò. Yes ma. Yes ma. Ẹ bá wa dá sétò. Yes ma. Nǹkan tí mo kàn observe ni pé àti group A àti group B nǹkan tí mo kàn máa sọ ni pé especially group Dorcas fat èmi group yẹn wọ́n jẹ́ pé ìrìnsà pé wọ́n ẹgbẹ́ ní 100% ọ̀hún máa ń wò wọ́n gan wọ́n máa ń wò wọ́n fáwọn ti pẹ́ mo lè ka yes mo ti wọ́n tẹ́ pẹ́ everything wọn láìkẹ́ nǹkan tí mo kàn máa fẹ́ ká gbà kí ìṣẹ̀lẹ̀ ni pé kọ́ má jẹ́ kí anybody kọ́ wọ́n brain náà. Ṣé rí ní èdè Fola yẹn kò mọ bó ṣe lè express àwọn ìjùbẹ́ rẹ̀ mi ò rí pé kò mórí lẹ́sẹ̀ láti ìjọ ọ̀tọ̀ yẹn tó ti ń tró lẹ̀ pé kò mórí to me I feel bad nínú ilé ẹ̀ wọ́n ti ṣeré fún accepted but ẹ má jẹ́ kó máa fẹ́ kí group yẹn káwọn group kan máa wọ́n ìmọ̀ pé kọ̀ọ̀kan ọ̀kọ́lé tó bá sọ bẹ́ẹ̀ láti lè dọ̀là kọ́ máa respect. Kì í ṣe yẹn kọ́ ni kì í ṣe nǹkan tó fa ọ̀rọ̀ yẹn kọ́ nìyẹn ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá wọ́n ti kọ́lé fún tipẹ́ wọn ò dẹ̀ sọ òun kan nípa ọ̀rọ̀ lẹ́yìn kọ́mọ máa jẹ́ kọ́rọ̀ ẹ̀ máa rí ọkọ̀ pé wọ́n ti kọ́lé fún wọn wá gbọmọ́ gbogbo wọn group wọn tí ò tó nǹkan oníkálukú máa ṣe show unnecessary show kò yẹ kó lè tó bẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ nínú group nípa tó bá fẹ́ pèsè ọ̀dà ó yẹ kó pè é ní ẹ̀yìn ká má gbọ́ because ẹni tí gbogbo ìyàwó ní gẹ́ ọ̀yẹ́ ẹni táwọn ẹ̀kọ́ rẹ́dí àti fi ṣẹ̀sìn ni ṣe é get. So tó bá ṣe nǹkan tí ò dáa tó bá wá bá sọ̀rọ̀ ní kọ́nà tí ò bá wá. ó ṣe rí pé à ń bára wa síta yẹn wọ́n fẹ̀dẹ̀ bá síta ní ìṣègbè tó fi lè contact ọmọ ẹgbẹ́ ọbí ìfọ̀ǹdẹ́ tó jẹ́ lórí ẹgbẹ́ náà lè contact gbòógè sí ẹ̀ bá rẹ̀ pé nǹkan tí ẹni yìí ṣe rẹ̀ ká kọlẹ̀ tó wà sí yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń ṣe àwọn group tó mọ̀ kí wọ́n lè ká and mocking yẹn kò yẹ wá. ṣàlẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ kì í ṣọ̀rọ̀ mocking àwọn tó kàn mocking yẹn wọn ò really understand kan ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ very simple ni àwọn tó bá ṣe nǹkan fún yàn
tó máa sọ pé kò wá appreciate pé àwọn fẹ́ kó ṣe nǹkan báyìí kó wà bọ́dọ̀ pé wọ́n ṣe nǹkan fún ẹ tó bá demand fún kò pọ̀ jù náà because kò easy láti kọ́lé so it's not the kì í ṣe ó lè pé sórí yẹn gan ẹ ṣe sister mi God bless you ó yé yín to some level understand ẹ dáadáa ẹ tó bá kọ́lé fún yàn àwọn tó bá kọ́lé fún yàn tó bá ṣe nǹkan ẹ̀yin gan tẹ́ ṣe wà tó bá ṣe nǹkan fún yín ẹ try láti wà appreciative ẹ jẹ́ ká jọ learn nínú ẹ̀kọ́ tó wà lẹ́yìn ẹ jẹ́ ká èmi sọ pé mo mú tèmi dání mi ò dẹ̀ parọ́ mo máa appreciate nǹkan bọ̀ máa tún máa appreciate nǹkan sí dáadáa so àwọn group tó bá wá sọ̀rọ̀ wọ́n lè máa understand nǹkan tó ṣẹlẹ̀ wọn kúkú bàjà wọn ò bàjà náà ọ̀rọ̀ ló dẹ̀ bá mo kó mo rò wá even though gan Dorcas kan tó sọ̀rọ̀ ṣé ẹ̀ ń gbọ́ kọ́là tó pè kì í ṣe kó déédéé sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ló bá mo kó mo rò wá so kò dẹ̀ sí ẹni tó máa fọwọ́ ra fọwọ́ lórí Fọlá lórí nígbà tí wọ́n ní wọ́n competition pẹ̀lú ilé yẹn tí wọ́n ní kó máa bọ̀ kó wá jẹ́rìí pé kó náà wá sọ̀rọ̀ nípẹ̀ tó máa sọ pé òun ò yọjú tínú ẹ̀ máa dùn sẹ́jẹ́ kájọ sọ̀nà no it's not that one is not mocking àwọn tí ò bá understand ló máa fi pè bóyá mocking it's not mocking no reality ni fact lọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi ò rẹ̀ kí n parọ́ fún yàn bó bá ṣe rí lára mi mo ṣe máa sọ bó bá ṣe rí lójú mi ni bó ṣe rí lọ́kàn mi mo ṣe sọ ibi tó ti ṣe díẹ̀ tó ti kù díẹ̀ káàtó mo ti sọ ibi tó yẹ ká ti ṣàtúnṣe mo ti sọ kàtúnṣe lè jọba so àwọn tó kọ́ nǹkan fún èèyàn tó bá ní nǹkan táwọn fẹ́ kéèyàn máa ṣe yìí ó gbọ́dọ̀ ṣe nà ìbáwọn ló ní àwọn kọ́ ló kọ́ ní choice láti ṣiṣẹ́ owó ni ẹ̀rù kọ́là iṣẹ́ owó yìí sí o hello ma speaker lẹ́wà o hello ma ẹ ti wà lórí ètò ẹ ra ma God bless you ma. Fola àti Dorcas mo fẹ́ dá sí. Kí wọ́n lè sọ̀rọ̀? Wọ́n lè sọ̀rọ̀. Ok. Ìgbà tẹ̀mí ní bẹ̀ because mi ò wílẹ̀ ṣe mo ti before ọ̀kan tó bẹ̀rẹ̀ sí ní update mo ti kọ́kọ́ ní problem pẹ̀lú chat kan tí Fola kọ́kọ́ ṣe ibi tó ti mention pé òun dúpẹ́ lọ́wọ́ Dorcas. And then we shall continue with that for actress Iyabo to find. Okay, we love it. Then the second one is for national plates. Then the second one, one come up with Fola and pay. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sister mi ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ tó wà lẹ́ má jẹ́ ká tún máa ti ọ̀rọ̀ yìí ká máa tún fẹ̀ lójúmọ́. Hi, ó ṣe ẹ má bínú Iyalaje ọ̀rọ̀ yìí ó dàbí lójú, but at the same time I will tell Dorcas to be careful of Fola. Èyí Fola ò ṣe bí gbogbo ìṣọmọdé kò dé sọ̀bọ̀n dé torí bá pé àṣírí máa ń gbàgbé ìfọdún fàdà pé Fola entertain ìyá àbàdàn láti tàgbà fún that's a no in the first place. ẹ má ṣe rí ẹni sùúrù ẹni tó yóò bá ń tajà anybody lè yóò lè tajà fún ẹ ṣe irọ́ ẹ má gbé yẹn wá mi ò gba kọ́ọ̀lù kankan mọ́ anybody lè yóò ti ta àníkàdé èkúrú kó tán láwo ẹ má pè kẹ́ wá máa gbọ́ owó ẹ̀ sáwò wá fún mi báwo lẹ ṣe máa ní mò ń tajà tẹ́nìkan sọ pé òun fẹ́ rajà lọ́wọ́ mi pé kí n má ta bí mo tajà bọ́ta ló bá lóun fẹ́ rajà máa ta ni mò ń lò lówó ẹ̀ tó fẹ́ fi rajà that is business so mi ò ní di gbogbo story mi ò ní láti máa sọ̀rọ̀ kankan tá a bá ní ká máa sọ àwọn tí wọ́n fẹ́ máa dọ̀rọ̀ rú wọ́n máa pè wọlé wọ́n fẹ́ máa bọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ tá a ti panú ẹ̀ tálàáfíà ti jọba a ti yanjú ẹ̀ sọ́tún a ti yanjú ẹ̀ sósì téèyàn ní ò gbá kọ́ ṣẹ́rí ẹni tó ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa béèyàn bá ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó tá a bá lọ sọ pé a lọ fẹ́ máa fọwọ́ ra lórí a ò fẹ́ kí nǹkan a fẹ́ kálàáfíà òjọba ni sàn láàrin ajé nínú ilé pẹ̀kọ́rọ̀ o anybody tó bá lọ ń pè wọlé tó fi bí o tó lóun fẹ́ máa pè ó fẹ́ máa support pé kíní kan nìkan ẹ fẹ́ kọ́rọ̀ ìtàn lẹ̀ ni mi ò dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹni tó ń wá àlàáfíà ẹni tó bá ń wá àlàáfíà á mọ nǹkan tá à ń sọ pé lórí ibi tá a wà yìí àwọn kì í ṣàbòsí àdẹ kì í tàn yàn jẹ bó ọjọ́ ọmọ ìyá mi advice tí mo fún Fọlá mi máa fún ẹ kò lè sí nǹkan tó máa ṣe bó ọjọ́ ọmọ ìyá mi bí mo ṣe handle case Fọlá mo ṣe máa handle ẹ kò sí nǹkan tó máa ṣe pátápátá ò ní kí mi mọ́ ṣùgbọ́n mi ò kí ń fọwọ́ bo irọ́ lórí o ẹ jẹ́ ká yin Dorcas náà ẹ jẹ́ ká yin Dorcas náà èèyàn bẹ́ẹ̀ ló kọ́lé fún yàn ẹni tó ń pè gan ṣé wọ́n kọ́lé fún yín níwọ̀n nìkan wọ́n kọ́lé fún yín wọ́n fún yín kọ́kọ́rọ́ ṣé mi ò bá gómìnà ṣiṣẹ́ rí ni ṣé wọ́n kọ́lé fún yín wọ́n fún gbé kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa o ẹ tó bá mọ nǹkan tó ń pè délé àmọ́ nǹkan tá à ń sọ ẹ jọ ẹ má ti èmi ò láì kí ọ máa ti kinní bọ̀ ẹ má ti ọ̀rọ̀ bọ̀ àwa bá gómìnà ṣiṣẹ́ rí náà mo bá gómìnà Ogun State ṣiṣẹ́ rí ṣé wọ́n kọ́lé fún mi tí wọ́n gbé kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ ni
èmi ò ṣàbòsí o ẹjá sọ tòótọ́ o mi ṣàbòsí ẹjá sọ tòótọ́ o ọ̀rọ̀ òdẹ̀ lé wúwo títí káfọ̀ bẹ́ẹ̀ bù ẹnu la máa fi sọ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú kálàáfíà ìjọba ní ká sọ̀rọ̀ sọ́tún ká sọ sósì ká sì yanjú ẹ̀ mọ̀ fọwọ́ ra Fọlá lórí ni ṣe é fẹ́ràn ẹ̀ nìyẹn ni àwọn tó fọwọ́ ra Muyideen lórí lọ́jọ́ kìnìún àná ṣé wọn ò gbọ́n bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ ni àwọn tó fọwọ́ ra fọ́nìtìkà tó fọwọ́ ra lórí ìkànnì ṣé wọn ò gbọ́n bọ́ lọ́wọ́ ẹ̀ ni kó tó sá padà sẹ́yìn kó tó lọ bẹ olórí ẹ̀ abẹ́ ẹ̀ ti gbàgbé ni ẹ jọ o ẹ má jà fojú olóore gúgi o tó ráwọn èèyàn pọ̀ tó sì fẹ́ jàǹfààní Dorcas Adéyínká foundation ni ẹlòmíì wà yóò ti gbọ́kàn sí pé bóyá lóṣù yìí ni ó kan tiẹ̀ ẹlòmíì ti wọ̀ pé bóyá next month ni ó kan tiẹ̀ lóore máa wá báwọn ẹ wà balẹ̀ ẹlòmíì jẹ́ ẹlòmíì tí ẹ jáde láyé ẹlòmíì wà tó fi jáde láyé kò ní 1 million nínú àkáǹtì ẹ̀ kí lẹ́yìn sọ yìí you're talking about millions naira àwọn kan wá bẹ̀ ẹ̀yà alájẹ́ Dorcas kìíní kankan èló lẹ́ contribute sínú ẹ̀ mo ṣe ń gbé wá fún ọ lórí WhatsApp nìyẹn èló ni contribution yín lórí ask Dorcas about this ask Dorcas about that mo ní èló mo ṣe ń gbé fún ọ lórí WhatsApp nìyẹn mo ní how much did you contribute èló ni wọ́n contribute èmi ò gbé kọ́ọ̀lù kankan mọ́ èló ni wọ́n contribute ìwọ tó béèrè tó fẹ́ máa ṣèwádìí fínífíní nípa bó ṣe dáwó èló lówó tiẹ̀ gangan bẹ̀ ẹ jẹ́ ká sọ̀tọ̀ jẹ́ sọ̀rọ̀ bí tọ́rọ̀ wà náà ìwọ tó ò ní kọ́bọ̀ níbi kan tó wá ń gamú sí pé kọ́ máa calculate owó fún ẹ èwo tiẹ̀ bẹ̀ ṣówó tiẹ̀ sọnù ni. èèyàn mélòó ló lè fọwọ́ sọ̀yà lórí ìkànnì táwa yìí pé wọ́n kọ́lé fún òun rí péjọ́ tó ti délé ayé wọ́n kọ́ ilé fún òun rí èèyàn mélòó yìí tẹ̀wá lórí aṣáájú more than 400 èèyàn mélòó ni wọ́n kọ́lé fún rí. torí ẹ̀ la ṣe sọ fún pé kẹlẹ́ ra lẹ̀ lọ́dọ̀ landed zones and properties à ń talẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àlẹ́ bá yín kọ́ ẹ̀yin lẹ́ẹ̀ra lẹ̀ ẹ̀ sì mówó ilẹ̀ wá ní ilẹ̀ wá sì jẹ́ new lọ́dọ̀ landed zones and properties kẹ wá síbẹ̀. èèyàn mélòó ló kọ́lé fún yàn ẹ máa ṣàbòsí èmi ò ṣàbòsí èèyàn torí ẹ̀ tẹ́ bá fẹ́ ẹni tó bá máa pè sórí fóònù tó fẹ́ máa join mi lórí show tó bá sọ̀pá rẹ̀ máa kò tọ̀rọ̀ má wulẹ̀ wá sórí show tèmi ẹ̀sùn síwájú ẹ má bàyè Fọlá jẹ́ o ẹ má bàyè Fọlá jẹ́ o torí àwọn kan tó ti ń pè jáde síta kò tẹ́ sí lójú irọ́ ni wọn ò lóore kankan tó fẹ́ ṣe fún ẹ wọn ò lówó tó máa fi ra dátà fún ẹ tó kéré sí wọn ò lówó dátà fún ẹ wọn ò lè tún gbèsè ayé ẹ ṣe wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n fẹ́ da wàrà nù ní ìwọ ni kò jẹ́ kórí ẹ pé ẹni tọ́rọ̀ bá kàn ní kó jẹ́ kórí ẹ pé ìwọ tó bá sì jẹ́ pé òun mọ́ọ́rẹ́ tó wà lórí ìkànnì yìí tó ń gbọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí kó jẹ́ kórí tiẹ̀ náà pé kí wọ́n ní òun mọ́ọ́rẹ́ kó jẹ́ ni tó mọ́ọ́rẹ́ ẹni tó ẹ̀dá tó bá wà ní ayé tó bá ṣe oore fún tí òun appreciative irú wọn oore máa ń bọ́ lọ́wọ́ wọn ni gbogbo ìkọ́ lọ́dọ̀ sì fún lóore o láti ní second time oore ẹlòmíì ò ní second time kò ní opportunity second time gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ pè mí ẹ má pè mí mọ́. Hello mọ̀mí Fọlákẹ́ mi mo sì ní mi ègbé kọ̀ mọ́ o ó ṣẹ̀yìn ni o. Hello inú ti ń bí mi o. Inú ti ń bí mi ni èmi ò láìpẹ́ máa ṣàbòsí èmi ò ṣàbòsí tèmi irú kí ló fagun kàtìkàtì ṣó easy ni ìjọ mo ti délé ayé mi ò rí yàn kọ́lé fún mi rí náà. Adájọ́ àgbà kò easy kéèyàn kí ọkọ bọ́ lọ́wọ́ èèyàn láàrin ọdún kan àbọ̀ kó dẹ̀ di lẹ́ńlẹ́dì. Ọkọ ti gbọ́ lọ́wọ́ tí wọ́n for 15 years sí a ṣe ń gbélé mi rẹ́ǹtì àìrẹ́ ní báwa kọ́ rẹ́ǹtì gan débi tó máa kọ́lé fún wa. Sọ́tọ́. Ṣẹ́rí mà téèyàn bá ní kéèyàn sọ òótọ́ ọ̀rọ̀ dé lẹ́bù kan ọ̀rọ̀ yìí ò ní tán lóòótọ́. Kò ní tán. Inú bọ́ọ̀lù ìdìbò á máa rú inú dọ́kà gbọ́n máa rú. But at the same time, òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ọ̀rọ̀ sí tán mà. Fola is not a baby. Fola is in her 40s. She's in her 40s. Ó kò díẹ̀, ó kò tí ò ṣe kékeré. Then mo rántí kíní tí mo wò mà. Dọ́kà ìgbọ́n dédé bọ́ síta wá àkíyèsí Fola ó pa ọ̀rọ̀ yẹn mọ́ra ni. Òun kan ojú fẹ́ sọ̀rọ̀ jáde. Ìgbà tọ́rọ̀ Iyabo ṣẹlẹ̀ ní Dorcas wá sọ ní show tèmi rí o. Of course. Ọjọ́ yẹn ní Dorcas ní ó rèé o. Fola come out and defend this woman. Come out and protect this woman's interest torí oore tó ṣe é ló kó fẹ́jọ́ ẹ̀. Ní ṣe mọ̀ pé bó ṣe ń gbà tèmi náà nìyẹn.
ọ̀rọ̀ ló sì bá mo kó mo rò wá. Sórí ilé tààrí ẹ mọ́tò sá. So kì í ṣe pé Dorcas gbọ́dọ̀ dì wá rojọ́ síta and lóòótọ́ mi ò rí Dorcas rí mi ò mọ̀ rí but iṣẹ́ rí kéèyàn láìkí kó máa ṣoore calling ni o ministry kan ni o ministry kan ni lórí ọ̀rọ̀ Fọlá nǹkan tí ojú Dorcas ti rí kò yẹ kó ṣoore mọ́. Kódà àwọn tó wà lórí platform Dorcas gan ṣé wọn náà forí gbárí sọ́ọ́ ni ṣé wọn gbárí sọ́ọ́ láwọn tó dáwọ́ ni. Ẹni dáwọ́ tó fowó. Àìmọye àwọn tó ní foundation tó ń dáwọ́ fún tó ń fún lówó tó dẹ̀ ń kó owó yẹn pẹ́ kó tó fi ń gbẹ́bi tó ń dùn wọ́n. Dorcas is a giver, I give it to her. Mi ò mọ̀ rí, but one thing I love about her is that act of giving. Ọlọ́run dẹ̀ máa ṣàánú. So easy láti ẹ̀ mọ̀ ẹ̀bùn. Ẹ wo gift ni kéèyàn máa fún yàn ní nǹkan. Ṣẹ́rí at a point mo wo ṣòro Fọlá mo wò ó débì kan mo kàn rọra pa fóònù mo kàn rọra sùn ni. The reason is ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹ́rí ẹni tó bá sọ pé education scam ni ẹni ẹ ti kú ọ̀ tí ì sí. Number one ìṣòro apart from pé Fọlá ò mọ̀ rí ṣẹ́rí èèyàn máa ń jẹ́ illiterate èèyàn máa lè express ara ẹ̀ dáadáa ṣùgbọ́n tó yẹ pé iṣẹ́ fẹ́ mi olóore ni retire here ibi tó bá ń lọ ajá ń lọ ikú tó bá fẹ́ pa mo fẹ́ rí Fọlá ò ṣe yẹn then àìkàwé ẹ̀ ó tún wá kún gbogbo ọ̀rọ̀ tó wá sọ mẹ́rin ìgbà tó dé lẹ́nu kan kò fẹ́ lórí kò fẹ́ nídìí mọ́ nítorí wípé kò ní nóòtì kankan wípé these are the things I want to talk about. Kò jot down mo sọ fún pé next time kó máa jot down. Kò jot ẹni kí ló fẹ́ dùn bẹ́ẹ̀ that woman tẹ́mi rí yẹn I'm sorry to say èrò gba àgbékalẹ̀ tèmi náà lè má da ọ àìkàwé dà láàmú. Àìkàwé àti àìmọ̀ọ́rẹ́. Ẹ bá wa dáríjì ẹ jẹ́ má jẹ́ ká tún máa padà sẹ́yìn ẹ jọ̀ọ́ ṣé ti gbọ́. Ẹ jẹ́ ká. Ó tẹ̀ ẹ́ bá nípa orí yìí sọ òótọ́ fún ẹ̀kúlẹ̀. Ẹ jẹ́ dáríjì ẹ á máa rú sí ni ẹ jẹ́ àgbàgbé gbogbo kìíní. Ẹ má bínú kàn jọ kó má lè jẹ́ kí ọ̀rọ̀ Fọlá stop wọn láti máa ṣàṣọre. Ó ti ẹ̀ try ẹ ṣe gan sísá. I'm telling you that and honestly kó má jẹ́ kí ọ̀rọ̀ Fọlá. Ṣó easy láti máa ṣoore gan ni. Ó easy láti ṣoore ni. Mo sọ ni tó ní kálukú wá wá sórí social media ọ̀tọ̀ I was telling a friend of mine yesterday mo ní that social media mo ní mò ń kọ́ bọ́m̀bẹ̀ ni torí orí social media ní ọgbọ́n ní ìbẹ̀rẹ̀ àti òpin ọgbọ́n ìwàlá ibẹ̀ ló pin sí èyí tó bá fẹ́ mú ń bẹ̀ ni. Ó ṣe gan ìyá mi God bless you. Èyí tó bá fẹ́ mú ń bẹ̀ ni. Ẹ ṣe gan. Ìyàwó tó lè sọ pé kinní kan bí man Mr. Remu yẹn ṣe sọ làákàyè ẹlòmíì kúrú ìtàn ìgbà ọjọ́ orí. Ẹ má pè wọlé mọ́ mi ìgbé kọ́ọ̀lù. Alára ní ara ọ̀rọ̀ olókùn àìsàn okùn àìwò kí ni tiẹ̀. Ẹni tí ò bá ti dáyọ̀ lókòwò kó má wá sórí social media wá péyàn lárugún. A máa dá fún yín o. She needful and if she does not do the needful kí Dorcas kọ̀ bá ìdílé yẹn sí orphanage. Kò tó bẹ́ẹ̀ kò ní àní ẹ bá bọ̀rọ̀ jẹ́ kí là ń sọ yìí àní àti yanjú ọ̀rọ̀ ẹ̀gbẹ́ orphanage ó ti tó orphanage wo lè ń gbà ẹ̀ tún bọ̀rọ̀ jẹ́. Ẹ mọ àló ti tó àní òní ìdì àní àmì bí òní ṣẹ̀ṣẹ̀ dé ni àní ò tó gbogbo level yẹn àti yanjú ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni. Ẹ jẹ́ ká gbà ẹ má pè kẹ́nìbọ̀dì má pè lù mọ́ ẹ jẹ́ ká yanjú ẹ̀ ìdí tá a fi ń yanjú ẹ̀ gbé àwọn kọ́lá ẹ̀ tó kọ́ pè yẹ mo fẹ́ sọ̀rọ̀ kan fún ṣe rí ẹni tó pè ṣáájú sísá ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn ẹni kọ́lé fún yàn ó forí gbàdúrà ká má sọ̀dà kejì ìyẹn Dorcas àwọn tó dáwó fún Dorcas tí wọ́n dáwó fún foundation Dorcas àwọn náà forí gbàdúrà tí ì ṣe kékeré ká má sọ̀dà kejì so tí wọ́n bá wá demand pé àwọn fẹ́ nǹkan báyìí èmi rò wípé kò jẹnu wọn lọ. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò a ò ní rí jù báyìí lọ́wọ́ bá tún ṣe ń lọ báyìí a máa bùn ẹ̀yin olólùfẹ́ wa gbọ́ ó dàbọ̀.
ó ní tí wọ́n ṣe fún ẹ ìwọ ròyìn dọ̀la ó lè fojú olórí gúngi èmi náà wà yes èmi náà wà lórí pé kémi náà máa wà lórí point ní ẹ̀rí pé gbà tí mo máa sọ̀rọ̀ mú ìdè lọ́jọ́ kìnnà èmi náà dúró nílò kéèyàn má fojú olórí gúngi mo appreciate mo dẹ̀ mọ̀ pé gbogbo àlàyé tó ṣe níbẹ̀ yẹn Fọlá tí gbogbo ti sọ kì í ṣọmọdé òun náà máa mú tiẹ̀ dání wàláì ó máa mú sí ìtẹ́lẹ̀ èmi tí mi ò ṣe pọ̀rọ̀ mi tẹ́lẹ̀ ọ̀rọ̀ kan gan mo mú tèmi dání nínú ẹ̀ thank you so much mo dẹ̀ rí pé o tún bá bẹ̀bẹ̀ náà o tún bá fi gbogbo ẹnu sí o ṣé God bless you àlejò ọlọ́run á jẹ́ ká máa rí i pé láàrin wa a ò ní sọnù àjọ ríra wa pẹ́ lórí ìkànnì yìí mo rí ṣò tí màá mi ṣe màmá Láṣàbí mo ní màmá kan ò máa rà tó mọ yìí ọmọ àní màmá kan máa rà tó mọ yìí ọmọ màmá Esabod Aláṣàbí ẹ ṣé mà àgbáyé àkókò dalẹ̀ lágbára Ọlọ́run ẹ ò ní mọ sàárè ọmọ ẹ ò ní fojú sunkún àwọn ọmọ yín àtàwa tẹ́ ẹ pọ̀n àtàwa tẹ́ ẹ rírí àtàwa tẹ́ ẹ mọ iye tó sú wá ṣùgbọ́n tẹ́ ẹ dà wá mú mọ́ tọ́ àwa náà ò ní sanku mọ́ yín lójú ẹ ṣé màámi mo mú àwọn gbọ́ gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe mo sì ṣe pé inú bí yín díẹ̀ àròkàndẹ ní màámi Aláṣàbí ẹ dákun nítorí tọlọ́run ẹ̀yin àgbàlagbà lẹ́bọ̀ ẹni tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí ẹni ká tún fi tòsí ẹni ká fi fà mọ́ra màámi Aláṣàbí mi ò tó yín pé òun ẹjọ́ tó ń tọ́ náà ìbá mi fà Fọlá mọ́ra. ọjà tẹ fi ń pọ́n wa kò ní bọ́ lọ́lọ́ọ̀lọ́run Àṣàbí ọjà tẹ fi ń pọ́n wa kò ní bọ́ Àṣàbí. màámi Esabod ti wọlé ọjà tẹ fi ń pọ́n wa kò ní já o àwa ni màmá kan tó dá màmá mi Aláṣàbí mo ní ọjà tẹ fi ń pọ́n wa kò ní já lọ́lọ́ọ̀lọ́run ọjà tẹ fi ń pọ́n wa kò ní jábọ́ mo ní ọjà tẹ fi ń pọ́n wa kò ní já o àwa ni màmá kan tó dá màmá Aláṣàbí ẹ má ní mo bá yín nílé mo pè yín lórúkọ mi ò tó yín pè lórúkọ màámi Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ẹ jọ̀ọ́ èmi mọ̀ pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ àròkàn náà ni lẹ́yìn àgbàlagbà sọ pé ó máa ń fẹ́ fún àsùndákẹ́wà àròkàn ló máa ń jẹ́ kéèyàn sọ̀rọ̀ débi pé ha ṣùgbọ́n mo bẹ̀ yín nítorí tọ́lọ́run màámi mi ìdẹ́wì tó wojú yín ẹ jọ̀ọ́ ẹ bá mi fà Fọlá mọ́ra ọmọ tẹ́ ẹ pọ̀n ní Fọlá tí Dorcas lẹ máa rò màámi ẹ ṣe mà ẹ bá mi fà mọ́ra ọ̀tá ò ní yọ̀ wá ọ̀tá ò ní yọ̀ yín láṣẹ Ọlọ́run ayé ò ní ṣẹnu ṣùtì sọ̀rọ̀ yìí tí ń bẹ́lẹ̀ yìí ayé ò ní sọ pé ṣèbó tán kò sì tán kò ní tán fún yín màmá ẹ dákun àti Dorcas àti Fọlá àti gbogbo wa lórí ìkànnì yìí ẹ̀yin nìyá wa ẹ̀yin nìyá wa ẹ dákun nítorí tán náà á bí ọmọ tòótọ́ màmá Esabod ẹ jọ̀ọ́ nígbà tí mo wo ṣóòyìn lánàá mi ò lè dúró wò mi ò wo 2 minutes bẹ́ẹ̀ mo já kúrò bẹ́ẹ̀ ni ọkọ̀ mi ṣe gbìgbìgbìgbì pé màá mi ti bínú tán ṣùgbọ́n gbà tẹ́mi náà rò dáadáa pé kò sẹ́ni tó máa rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà afẹ́ tí ò bá máa ṣàbòsí inú òbí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá wa fọwọ́wọ́nú kẹ́ ẹ jẹ̀bọ̀ ẹ dákun màmá náà máa fẹ́ mo fẹ́ kẹ́ ẹ jọ ẹ bá mi dáríjì Fọlá mà ẹ bá mi fà mọ́ra ọmọ yìí ni kò ní jábọ́ ewé ẹwà táni èso ọmọ yìí nù gbogbo wa àwọn ọmọ ń jẹ́lọ́ọ̀sì ni bá a ti ń jẹ́lọ́ọ̀sì là ń jẹ sódà kọ́ lọ́wọ́ ṣàánú wa lágbára Ọlọ́run àjẹkẹ́ pẹ́ fún wa màámi ní tèmi wá ṣe níta nìyẹn pé màámi abí ọmọ tòótọ́ ẹ bá mi fọwọ́ wọ́nú Dorcas abí ọmọ tòótọ́ ṣé ni mo sọ kinní kan lórí ètò mi lánàá mo ní ṣé rí Dorcas ilé Fọlá ilé tí Dorcas fi ọwọ́ ara ẹ̀ kọ́ ni kò ní fọwọ́ ara ẹ̀ wo I know ẹ̀dẹ̀ bọ́ṣọ́ tó ṣe ẹni tó build ní bí Iyaloja fún ọjọ́ orí ẹ jẹ́ ká gbọ́jọ́ orí tì ilé tó fọwọ́ ara ẹ̀ kọ́ ni kò ní fọwọ́ ara ẹ̀ wo
kò sí nǹkan tó bàjẹ́ pé kí n sọ nǹkan tèmi tó wà ní ọkàn mi kí n sọ. Àǹtò Fọlá ó ṣe Ọlọ́run á pín ilé ṣó o rí àwọn tó ní kó o jáde kó o ṣe báyìí níwájú ilé àwọn tó sún ẹ tó kọ́lé fún ẹ nì ilé òde kí gbọ́dọ̀ gágágá kò ní gajú nírè lọ kò sí bí alágbàro ṣe lè lóun fọ́nbù tó ṣe gbajúmọ̀ tó ẹni bá gbóko fún náà ṣe lọ̀gá ẹ̀ àwọn tó bá ẹ kọ́lé náà àwọn náà fẹ́ máa rí ẹ pé kò mọ ìṣàkọ́ ń bẹ̀ àwọn orin kan wà kò ṣeé fi hàn Ọlọ́run ní ṣorí tí ò ṣeé fi hàn máa ráyè kò ní ṣe fún wa irú kíṣe yìí wọn láìka ló yẹ kó ti sí ọbẹ̀ alásèpọ̀ fún wa torí àwọn kíṣe nìkan wà kò ṣeé sọ ọbẹ̀ alásèpọ̀ kò ṣeé sọ ọbẹ̀ ẹ̀gúsí tó yí máta kínú ẹ ti dùn kan tá a sọ yẹn pé nítorí ìwà appreciative ní Yorùbá fi máa sọ pé bàbá ti ṣèyàn lóore lánàá tó bá tún wá dúpẹ́ àná yóò tún rí ní ìgbà tó dúpẹ́ òní yóò tún rí ní ìgbà máa bá ṣe ní lóore tí ò bá dúpẹ́ wọn ló dàbí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni nínú kó o fẹ́ ní ìmoore hàn òun ni káyé rí ẹ ó dàbí pé ọkọ àti ìyàwó kọ́kọ́ wá jáde kó lọ sọ́jà kó wá rí aṣọ tó dáa kó wá rà fún ìyàwó ẹ̀ kíyàwó wá mú aṣọ yẹn kó wá kó pamọ́ sínú ilé kó má wọ̀ ẹjọ́ nítorí ìtọ́ náà ṣé inú ọkọ yẹn máa dùn ọkọ yẹn tó bá tún lọ sóde lọ́jọ́ mi ẹjọ́ nítorí Ọlọ́run tó bá tún ní ara aṣọ yìí aṣọ máa fẹ́ tí madam kí ló máa sọ ó máa ní kí ni wo á ronú ọkọ ẹ̀ pé ìtòun rà sílé á ní ìyàwó òun kò wọ́ kò ní rà mí fún ṣẹ́gbà òun lọ́rọ̀ lé yẹn fi yangàn ìwọ ló ní nǹkan ẹ̀ fi ṣakọ̀ oore nínú kéèyàn wálé ayé ṣé orí ó rọrùn láti délé ayé láti kó wálé ayé kó lọ́kọ ó rọrùn láti wálé ayé pé mo níyàwó ó rọrùn sí yìí o pé o bá fẹ́ bímọ bó o bá bí báyìí pé o tètè lóyún wò ó dọ́dọ̀ sísí alágbo wà lóyún kíákíá ni àwọn onímọ̀ lọ sí ṣe IVF ẹlẹ́mì lọ ṣe adoption kò sí wàṣà lọ́mọ èèyàn mélòó ló kọ́lé tí a jọ sọ láàrin èmi àti ẹ̀ mo rántí ayé ìgbà kan nìbàdàn tí bàbá Láàmú of blessed memory tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá fún àwọn tíṣà lówó ìrànwọ́ lọ́dún náà lọ́wọ́ ìbára àwọn teachers wọ́n bá lọ sọ́nà olówó ẹrú yẹn àwọn kan lọ sọ́nà Èdó lọ́nà Àpáta Ọ̀mí wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ ralẹ̀ wọ́n bá ń kọ́ ilé ṣé ilé tó ń kọ́ kárí ní ìsìn ni bóyá social media bá laná ilé onífìlà ni ẹ tó bá ilé yẹn yàrá kan báyìí wọ́n ara kan ibi tí wọ́n ṣe páànù sí yàrá kan báyìí ni gbogbo ojú wíńdì ẹ̀ báyìí láìlọ́ọ̀nù ni àpò ṣàkàṣàkà láìlọ́ọ̀nù kankan ni wọ́n gbé dí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ń péjò ni wọ́n ń pa láǹgbà mọ́ra wọn nínú ilé ìfàtẹ́ bá rí wọn ládùúgbò ń dáná mọ́mí kìíní kan ẹ kọjọ́ pé àti kókó ládùúgbò bẹ́ẹ̀ àti kókó ládùúgbò àti wà sáìtì wa àti lọlé wa tẹ́ bá wá dé ilé yẹn lẹ́ka lórí pé ṣé létí Mrs. kìíní kan sọ pariwo pé àwọn kọ́ lélẹ̀ inú àwọn teachers yẹn dẹ̀ dùn wọ́n fi hàn wọ́n ṣakọ pẹ̀lú ẹ̀ o nígbà yẹn àwọn kan ra mọ́tò ṣẹ́rí àwọn tó ra mọ́tò yẹn ti bá sọ fún yín ẹjọ́ tí bá fẹ́ kí block ẹ jẹ́ kí n mọ̀ àwọn kan ra mọ́tò ṣẹ́rí mọ́tò tó ń ra yẹn ẹ jẹ́ kí n sọ fún yín àwọn tí ìyàwó tó ń yẹ wọn màmá yẹn wọ́n ṣe máa wá àyàmọ́ sẹ́yìn lélẹ̀ làwọn àwọn Ìbàdàn ó sì lẹ́nu làwọn dánfọdù àwọn dẹfọ mọ àwọn dánfọdù mọ pé ẹ yà fún o àwọn láàmù ní bọ wọn láàmù ní bọ torí pé ṣèpé lẹ́nà ló máa gbé sọ máa gbé healthy wọn máa ń pè wọn ní láàmù ní bọ wọn máa ṣe gba inú wọn dùn ní gbogbo oore téèyàn bá ṣe fún ẹ máa dúpẹ́ tó bá ṣe orí kékeré fún ẹ máa dúpẹ́ ẹ̀kọ́ tèmi rí bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé Fọlá ó ti mú títí ẹ̀ wà láìkàláì ṣé wàá rí Fọlá mo wá fẹ́ sọ fún ẹ ṣé oní táìmù tá a wà yìí oríṣiríṣi létí ẹ máa gbọ́ o
ṣùgbọ́n àwọn kan wà wọn ò kí ń ṣọ̀rẹ́ o àwọn kan wà wọn ò kí ń ṣọ̀rẹ́ o oríṣiríṣi ọ̀rẹ́ ló wà o àwọn ọ̀rẹ́ kan wà wọ́n á bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ láti tiẹ́ sí ẹnu kòkò ní o irọ́ ni o ọ̀rẹ́ òde nù àwọn ọ̀rẹ́ kan ò kí ń last o àwọn ọ̀rẹ́ kan fẹ́ gbọ́n oore dànù lọ́wọ́ ẹni ní o àwọn kan máa sáré girigiri wá ọjọ́ kìíní àná nígbà tí ọ̀rọ̀ mú ìdí ìṣẹ̀lẹ̀ ẹ má bínú pé fọ̀rọ̀ mú ìdí ìṣẹ̀lẹ̀ sàǹpù mo jáde mo sọ wípé ẹ jẹ́ kí wọ́n parí ìjà fún mú ìdí àtàgbàlá ni nítorí orí ẹ̀ wà nínú kọ́ńpáǹdì yẹn tó bá tiẹ̀ máa ta kó ní access sí tó bá tiẹ̀ máa fi rent kó ní access sí tó bá tiẹ̀ máa padà gbé bẹ́ẹ̀ kó ní access sí àwọn kan jáde lọ́jọ́ kìíní àná wọ́n láwọn fún mú ìdí ní support àní à mú ìdí má fojú olórí ẹgbúgbìn ẹ parí ẹ̀ fún wọn ni kò sí bọ́rọ̀ ṣe lè gbóná tó àní ẹ parí ẹ̀ ni ẹ má ṣe bí kótúká ní ìsìn láàrin èmi àti talolus àwọn tó gbé gẹ̀gẹ̀gẹ̀ lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ ni pé wọ́n máa sọ igba wọ́n máa sọ di 100 mọ́ lọ́wọ́ òun dà àwọn yẹn wá gbọ́n orí ìwọ̀nba oore tó ní wọ́n tó gbọ̀ dànù lọ́wọ́ ẹ̀ ni àfìgbà tí wọ́n bá tó come together wípé ẹ jẹ́ ká lọ yanjú ọ̀rọ̀ yìí kẹ́ni ilé ní access bẹ́ẹ̀ yẹn wọn ò lé bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ̀rí ọkàn kò sẹ́ni tó lé o ilé ẹ̀ wà bẹ́ẹ̀ o ìjọ lè kù gìrì lọ́bẹ̀ ṣẹ́rí ọkàn ò ní máa tì í ṣọ́rẹ́ oore tó wà lọ́wọ́ ẹ̀ àwọn kan fẹ́ rú ẹ̀ tíwé ò sí ìdọ́dọ̀ wọn tíwé tí wọn ò lóore lára wọn ẹlòmíì ìjọ tó dédé ayé kò lóore rí ó ṣàǹgbàdúrà ní olúwa lóore lè sí ni kò rí olóore rí irú wọn bọ́ bá rí ẹni tọ́lọ́run ṣoore fún wọn ó máa jẹ́lọ́ọ̀sì rẹ̀ ni bí ìkórè náà kó gbọ̀n dànù lọ́wọ́ ẹ̀ káwọn wá padà di same ni ìwọ ni kó o ṣe kí ni kó wà diplomatic ìwọ ni kó o smart ìwọ ni kó o mọ nǹkan tó ń ṣe. olórí kan máa ń kọrin wípé ẹni títí ẹ ti jóná kò ní kó ná mọ́ ti wá àwọn kan wà tí wọ́n ti ta bí gúgúrú ó ti ta pa ò wọ́n wẹ́ni tí wọ́n bá yí ẹ̀jẹ̀ ni ìwọ ni kó o ṣe kí ni kó o mẹ́lò mọ nǹkan tó ń ṣe you have to learn how to keep a relationship ó good gan tó o bá lè máa keep relationship nílé ayé yìí anybody God bless you ma ẹ ṣe màámi wọ́n ní kẹ́ bá wa share ṣe rí any relate tó bá o ní láti mọ̀ how to keep a relationship mo bẹ̀ nítorí tọ́lọ́ nílé ayé yìí it is very very good try to keep a relationship with people bí mi ṣe wà anybody tó bá la ipa ọ̀dọ̀ mi kọjá tó bá rí pé oore wà lára ẹ̀ pálálùbárí kéèyàn ni mo máa ń òde táìtì mi tó bá tójọ́ méjì máa pẹ́ kú ọjọ́ méjì o bí mo bá rí ibi tí ó ti rí mi màá jẹ́ kó yọjú síbẹ̀ kó mọ̀ pé mo wà pẹ̀lú òun o nítorí ní ilé ayé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wá opportunity tí ìwọ ní tí èmi ní tọ́lọ́wọ̀n ò kọ́ mọ́ wọn tí wọn ò ní tí wọn ò dé lé ní nítorí iṣẹ́ ọwọ́ wọn ẹlòmíì ti ní rí tó jẹ́ pé fún ara ẹ̀ ló ti gbọ́n orí ẹ̀ dànù kò ní kọ́ lọ́wọ́ fún kò ní opportunity second chance keep your relationship tight ẹ̀kọ́ tèmi rí bẹ̀ fún ẹ nìyẹn ṣé wàá rí mo wá gbọ́ mo gbọ́ show kan tí mo gbọ́ bì kan tí Dorcas tó play lónìí I was like what wọ́n ní cousin àbí kìíní kan nǹkan kó jọjú cousin ẹ̀ kó jáde síta kó tẹ̀sẹ̀ nìkan lójú ṣé ẹni tó bá fẹ́ràn ẹ̀ ṣó máa ní káàárín ìwà àti cousin ẹ̀ àbọ̀mọ̀ ìyá ẹ̀ àbí family ẹ̀ ṣó máa ní kó túká ṣó máa ní kó túká rò dáadáa tó máa ní kó jáde kó tẹ̀sẹ̀ nìkan lójú kó jáde olóore lórí ó máa jẹ́ olóore lolóore á máa jẹ́ lọ́jọ́ kìíní àná tí fọ́ní ti ń kà ẹ má ní mò ń ṣàpèjúwe o tí fọ́ní ti ń kà tó jáde tó tẹ̀ sí orí ọmí azat ní ojú èyí ò kọ́lé kò tí ì kọ́lé fún o ilẹ̀ nìkan ló sì fún o ó ṣe invite ẹni pé màá fún wọn máa ṣètò ní lórí radio station mi ni o kò tí ì bẹ̀rẹ̀ o
tó jáde tó tẹ̀ sí lójú ó lọ gbogbo owó tó rí nígbà tó ń tẹ̀ sí lójú tó ṣe yàyàyà táwọn èèyàn kó fún tó ra fóònù fún iPhone 16 Pro Max gbogbo millions tó fún ẹjọ́ kí ló padà ṣẹlẹ̀ sí Funny Thinker ọpẹ́lọpẹ́ bàbá aládùn ló ní kó mọ̀ bọ̀ láti Ghana nígbà tí ò sí nǹkan kan mọ́ slippers bedroom slippers ló padà wọ̀ Ìbàdàn tó ti já lu fúrò báyìí wọ́n padà lọ mú lọ ṣe kíni lọ padà lọ bẹ Oríyọmí Hamzat òun gan confess pé olóore òun fojú ẹ̀ wò ni ó lọ padà lọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ń ṣe tí ń mú un jẹ bẹ́ẹ̀ èèyàn bá ṣoore fún o gbọ́dọ̀ ẹni tí ò ṣoore fún ẹ gan pé ó fẹ́ràn ẹ lásán ó wà mọ́ jáde wọn ló ń tẹ̀síwájú odidi ilé ẹja béèrè èèyàn mélòó ló wálé ayé ló kọ́lé kó tó lọ lára àwọn tó ti kọjá lọ àwọn ìyá wa àwọn bàbá wa àwọn àǹtí wa àwọn ẹ̀gbọ́n wa tó ń bẹ lẹ́nu iṣẹ́ ìjọba ẹlòmíì tó lọ 30 years lẹ́nu iṣẹ́ ìjọba kò tí ì nílẹ̀ débi pé yóò kọ́lé ẹlòmíì gan kọ́lé ó ra ilẹ̀ tó rà ó ti wà níbẹ̀ báyìí ó ti ra ilẹ̀ more than 15 years tí ò tí ì rí kankan gbé sí ẹlòmíì tó tiẹ̀ lóun padà kọ́lé gan ó kọ́lé ojúlé 4 ojúlé 6 béèrè pọ́dún mélòó ló fi kọ́ ṣé mọ̀ pé èèyàn àwọn míì máa ń fi ọdún 10 wọ́n fi ń kọ́ ilé tí wọ́n tẹ́ ti rí pé àwọn àti kó lọ ilé wa wá lọ sáìtì wa ẹ mọ̀ pé jọ wọ́n ti ń ṣe sáìtì wọn tí wọn ò tí ì tó parí ẹ̀ ni wọ́n ń kọ́ wọn è parí ẹ̀ náà ni ẹlòmíì a máa fi odidi 10 years a máa fi kọ́lé nínú oríire tẹ̀dá ń ṣe nílé ayé kó wálé ayé kó bímọ kó ṣe gbogbo ẹ̀ kó kọ́lé kó nílé títí ẹ̀ wà láàtí mẹ́ǹtì ni tó ṣe é mú yan gan ni títí ayérayé ẹ̀ ní pẹ̀kún ni ilé amọ́nà more than 100 years o tí rẹ̀ lómi tó bá dé village tó bá náwó sílẹ̀ bá ní ilé bàbá mi nìyẹn ẹ̀ wá pé ìrànkẹ́ lọ tiẹ̀ ìrànkẹ́rin bàbá rẹ̀ pé rí ọdún mélòó ló ti kú yóò mọ̀ pìtàn fún yín ni mílíọ̀nù gbògiri ẹ̀ bá tó fẹ́ lẹ́nu gan wọ́n á tó mú kíni wọ́n á tó ẹ̀rí alámọ̀ mi ẹ̀ bá rí pé wọ́n ti sọ́ di sìmẹ́ǹtì wọ́n mọ̀ ṣọ́ọ̀kì ẹ̀ lọ ní more than 150 years achievement nílé ayé oríire ńlá ni kéèyàn nílé ẹ jẹ́ ká fi yan gan wàhálà fish pepper mi ò máa pepper mi náà pepper ṣakọ sí mi inú mi dùn bá a dẹ́ sọ̀rọ̀ pé wọn náà gbọ́ òun ní òṣè tún dùn láti tún jáde láti wá sọ pé yes ṣé wọ́n ní gbogbo ẹni ló ń bí lórí ọ̀rọ̀ yìí àtọkùnrin àtobìnrin ẹjọ́ ẹ bá mi dáríjì ẹ bá mi jèbù rẹ mú bẹ́ẹ̀ ní ni ẹ bá mi fa Fọlá mọ́ra gbogbo ẹ̀yin màmá alálùbáríkà tẹ́ contribute mo gbọ́ pé nìkan dàbí more than 10 million naira lamẹ́ríkà táwa ẹ̀ tá a ti ṣiṣẹ́ kò sí ibi mo sọ pé ara ń ro mí pé mi lọ fi ṣẹ́ lónìí ká tó rówó kò yìí sí ká tó ṣiṣẹ́ ká tó rí owó kò yìí sí ìlú òyìnbó àwòrán lẹ̀ o ẹlòmíà dé ìlú òyìnbó àti rẹ́ni tó wá sí Amẹ́ríkà tó máa já padà ni àti ṣé nǹkan tẹ̀ ń ṣe lélẹ̀ àwọn ò lè dúró mo dúpẹ́ lọ mo appreciate gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀yin àǹtí ẹ̀yin uncles wa tẹ́ contribute nínú success Fọlá ẹ̀dá wo ò ní dá yín lágbára Ọlọ́run agara ò ní dá yín nítorí agara ò kí ń dánlọ́run wọn bá ẹ ṣe àdúpẹ́ àmọ́ lóore o wàhálà on behalf of Fọlá Tinubu mo sọ pé thank you daddies and mummies aunties uncles brothers sisters ẹ ṣe gan ni àmọ́ lóore gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náwó ìfẹ́ sínú Dorcas Adéyínká Empowerment Foundation mo dúpẹ́ mọ́ yìí torí àìmọye àwọn èèyàn lẹ́ti ràn lọ́wọ́ nínú donation Iyaloja kọ́ọ̀tù náà jẹ́ àǹfààní lọ́jọ́ tá a gbé kéèsì Dúpẹ́ Ìṣọ̀lá wá àmì ti gbogbo gbòsgbòsgbàsílẹ̀ Dorcas Adéyínká ó sì sẹ́ni 350,000 sí Dúpẹ́ Ìṣọ̀lá látọ̀dọ̀ foundation ẹgbọ́ láti fi ran Dúpẹ́ lọ́wọ́ nínú àwọn owó tá a dá fún àìmọye tó ti jẹ àǹfààní tó dẹ̀ ṣe máa jẹ àǹfààní ìdí nìyí tí tó sì jẹ́ wípé a gbọ́dọ̀ encourage Dorcas Adéyínká láti dúró ṣe bó ṣe ràn àwọn èèyàn lọ́wọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí òtí kan tá a sì gbọ́dọ̀ balẹ̀ jẹ́ anybody ò gbọ́dọ̀ balẹ̀ jẹ́ fún ẹni tí ò tí ìróore ti ẹ̀gbà tó ṣe ro ọkàn oore pé lọ́jọ́ kan yóò kàn òun
a sì gbọ́dọ̀ dá ìrẹ̀wẹ̀sì ọkàn fún àwọn tí Ọlọ́run lò láti gbé foundation yẹn, láti gbé dìde, láti gbé dúró, láti gbé kó máa tẹ̀síwájú. Bàbá tí ń dúpẹ́ tá ń yìn wọ́n, àwọn náà lè máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn kan náà púpọ̀. Lẹ́yìn tí mo ti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tán, tí mo dẹ̀ ti bẹ̀ gbogbo ẹ̀yin bàbá màmá, ẹ jọ̀ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní one thing or the other, please. Mo fẹ́ kẹ́ everybody fọwọ́ wọnú. Then lórí ọ̀rọ̀ àwọn kan tó ń sọ wípé lórí ọ̀rọ̀ aṣọ, wípé nìkan ló gbáṣọ ránṣẹ́, ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́. Ọ̀rọ̀ àárín yóò yẹ kó ti clear. Mo rí pé ìyá Ìbàdàn ṣe show lánàá, ṣé àná mi jẹta, mo ṣáà rí show yẹn àná ni mo tó ti sọ̀rọ̀ nípa aṣọ yẹn pé kì í ṣe nípasẹ̀ Fọlá Tinubu ló ń ṣe gbaṣọ. Mo dẹ̀ ti rí update Fọlá náà, ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́. Ẹ jẹ́ ká máa wà very careful. Ẹ jẹ́ ká máa ṣèwádìí dáadáa. Àwọn nǹkan tí a ò bá ní ẹ̀rí ẹ̀, ẹ má jẹ́ ká máa gbé jáde síta. Torí ọ̀pọ̀ ọgbà ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀rí ọ̀rọ̀ dáadáa, tí kò lè fọwọ́sọ̀yà pẹ̀lú òótọ́ báyìí lọ̀rọ̀ ṣe rí, tó bá lọ gbé síta, a máa dàbí ẹni pé èèyàn kan tó ń dá petrol sínú iná tó ń jò ni. Ẹni tẹ́ bá sọ pé tẹ́ tó lọ mẹ́nu kàn, òun náà fẹ́ jáde á fẹ́ sọ títí ẹ̀. Nígbà tẹ́ kì í ṣe àtinúmọ̀, tó lẹ́nìkan ṣe máa jókòó sí kọ̀rọ̀ yàrá ẹ̀ kákàn dédé rò wípé á dẹ̀ rò 1+1 lágbájá ló gbé aṣọ lọ́gbọ́ kíníkan. Not even now. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́. Ohun tá a bá ti rí ẹ̀rí ẹ̀, tá a lè fi díẹ̀ múlẹ̀. Ọ̀rọ̀ wọn ní wọ́n pé wọ́n ká wá máa ronú, ká máa mú ọ̀kan, ká máa fi mú ẹ̀ta, ká máa sọ di ẹ̀jọ, ẹ jẹ́ ká yọ kúrò, ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́. So ní aspect yẹn, ẹ má jẹ́ ká kàǹtì sí Fọlá lọ́rùn. Ṣé ní time tí Fọlá wà yìí, lóòótọ́ òun fúnra rẹ̀ ló gbé ara ẹ̀ débí, ṣùgbọ́n àwa ní èrò bẹ́ẹ̀. Ibi tá a dé lónìí, bóyá sọ pé àìka nǹkan sí ni, ká ní kò mọ̀ pé bí ó ṣe rí rèé ni, but òun ló jẹ́ ká débi tá a wà, òun náà ti wá kẹ́kọ̀ọ́ níbi tá a dé. Ibi tá a wá dé yìí náà ẹ jẹ́ ká ti padà. Nítorí ọ̀tá ò ní yọ̀ wá, number 1. Ẹlẹ́kẹ̀ẹ́ nítorí health ẹ̀. Ṣé ẹ mọ̀, Fọlá ò kì í ṣe ọlọ́rọ̀ púpọ̀. Kò mọ̀ ọ̀rọ̀ sọ. Èmi dẹ̀ fẹ́ fi àsìkò mo fẹ́ fi sọ fún Fọlá. Ṣé ò gbọ́kọ́ mi ni, ọkọ ẹjọ́ torí tọ́lọ́, ẹ fọ̀rọ̀ ọkọ lẹ̀, move on. Kò sí nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́kọ́ ẹ mọ́, ṣé wọ́n ṣì ní interest ni. Tọ́lọ́ ń bá sọ wípé lọ́jọ́ iwájú wípé nǹkan ṣì máa dà yín pọ̀, bó ṣì máa padà wá, pé ẹ ṣì máa fẹ́ra yín, nobody ló lè stop ẹ̀, àmọ́ tọ́lọ́ ní sílẹ̀. But for now, please, I don't want to hear ọkọ. Forget about it. Stop talking about ọkọ. Sórí o ní láti, tó bá dẹ̀ ti wá sórí show, o ní láti ṣépè or láti búra or láti bú ẹnikẹ́ni. You don't need it. Please, yọ kúrò. And don't mention names. Yọ kúrò. Wọ́n á sórí social media, ta bra ẹ̀, ta àwọn fìlà oríṣiríṣi tó ń tà fún wa. Then showcase inú ilé ẹ̀. Bóyá o dẹ̀ tí furnish to your taste or to people's taste, kò sẹ́ni wo ilé yẹn gan ti tó ṣàkókò ní ìdí taste kankan. Bó ṣàga oníke ló bá kó bẹ̀ wo, ẹni tó bá sọ pé kí ni kọ̀ jẹ́ kó fi sí ẹ̀ hàn wá. Ọlọ́run kò tiẹ̀ lé Ọlọ́run. Amọ́lélé orí òkè ni kò tiẹ̀ lé. Bó ṣe kó irọ́ọ̀gì ni mo jókòó sílẹ̀ lẹ́wà láì máa ṣe content ńbẹ̀ tí ò ṣẹlẹ̀. Bó ṣe lásìpọ̀ mo bá rí àti ẹja ṣùkúṣùkú yìí ṣe content inú kìtì ni wọ́n ṣe fún yín. Tẹ́rì pé èmi lọ́lọ́run ṣe léyìí fún. Whatever you want to do, please do it. Be free. Just free your mind. The house belongs to you. The house belongs to you. Please, be happy. Free your mind. Má búyàn. Má tasíyàn. Má mention names. There are so many contents tó lè ṣe tó jẹ́ pé ẹni tó bá ṣe content yẹn gan ẹlòmíì gan á máa pé agbóúnjẹ sẹ́nu báyìí ó máa ha lọ́nà fún kò ní lè gbé mi. Please free your mind and move on with your life. Jọ̀ọ́ torí tọ́lọ́run mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí, mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín, gbogbo ẹnikẹ́ni tí inú bá ń bí sí Fọlá mo bẹ̀, èmi ni mo ṣẹ̀ yín, ẹ jọ̀ọ́ bá mi dáríjì, ẹ jẹ́ ká fà mọ́ra. Fọlá ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Fọlá, I know you
you must have learnt your lesson a very hard way this time around. But kì í ṣe pé wọ́n bá Fọlá jà because àwọn kan tó ń ṣàn sọ pé wọ́n jà Dorcas ò bá Fọlá jà. Ilé tí Dorcas fi ọwọ́ ara ẹ̀ kọ́ ni Fọlá tí ò dé ní fọwọ́ ara ẹ̀ wò. Wàláì tàláì. Ẹ gbàgbé nípa ọjọ́ orí, ìyá ni Dorcas jẹ́. Nígbà gbogbo sí Fọlá, ìyá ni ìyá máa jẹ́. So kò ní téèyàn àwọn àtẹnu a máa sọ̀rọ̀ náà, a máa gẹ́ra wa jẹ náà, a máa yanjú àní oníkápá ká má fẹnu jẹun mọ́. Tàbá ó ní ṣọ̀rẹ́ kí ṣẹ̀mí kí n bí ẹ́ ológun ọ̀rẹ́ bó yẹ kó ṣe rí nìyẹn kò sí big deal bẹ́ẹ̀. So anybody má sáré wá gbé ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbọ́ sí pé opportunity rẹ̀ láti ṣe gbà no kò sí jà kankan nínú odó ṣe ń jà ní odó ni kò sí jà ní odó nation kò sí jà láàrin yín ọ̀tá òdẹ ní wo àárín yín ẹ jẹ́ ká kọ́ọ̀tù ìfẹ́ yẹn bó ṣe ń lọ yẹn ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀. So lẹ́ẹ̀kan sí Dorcas Adéyínká, thank you so much for the love tó ní sí Fọlá Tinubu. Iyabo Ojo, God bless you. Fọlá Tinubu àárín arẹwà ló wà, arẹwà méjì. O gbọ́? Ibùdó kan bẹ́ẹ̀ nìkan bá bí bó bá di lọ́la bí ìyàwó bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó bá ní ọ̀rẹ́ nìkan wọn kan jẹ́ Fọlá Tinubu ṣé o tọ́ pẹ̀lú ọkọ mi ni máa bọ̀ kíní kan máa bọ̀ wá Saso Rock. O gbọ́dọ̀ èèyàn máa rántí ibi tó ti bẹ̀rẹ̀ ni o gbọ́dọ̀ máa wẹ̀yìn wò kó máa rántí sọ́ọ̀sẹ̀ pé mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀ mo wo ibi tí mo dé mo rí pé gbogbo ògo ló yẹ wàá bẹ̀rẹ̀ tí máa wo ibi tó ti bẹ̀rẹ̀ láàrin gbogbo àwọn ìyá tí mo tọ́rọ́ kọ́bọ̀ lẹ́ni wàá máa dúpẹ́ lọ́wọ́ wọn ni wàá máa rò pé wàá mo dúpẹ́ àwọn tọ́lọ́run lò wàá máa dúpẹ́ lórí boss lady wàá máa dúpẹ́ lórí gbogbo pátápátá bí ọmọ donation lẹ́yìn ọkọ̀ọ̀kan wàá máa rò wàá máa dúpẹ́ títí tó máa fi dọ́dọ̀ Iyabo Ojo títí tó máa fi dọ́dọ̀ àwọn tó tún wẹ̀ lọ́wọ́ wàá máa lọ káàkiri wàá máa lọ tèmi máa fi dọ́dọ̀ presidency. Mo fẹ́ kó ṣe máa ṣe nìyẹn. Know how to keep a relationship. Very, very important. So very, very important. Ọlọ́run á kọ́ ẹ mọ̀ ṣe. Màámi Aláṣàbí ẹ ṣe mà tó wọ̀ pé màámi ìyá o màámi mo ní ìyá bínú màámi bínú lánàá ni mo ní àròkọ̀dé ni wọn ṣe ní màámi lè rí tẹ́ bá mọ̀ wá wọn ìbínú wọn jẹ́ gist ìbínú wọn kì í lọ fà ọjọ́ kan wọ́n ṣe ṣó fún mi Iyaloja àti Gébú bọ́í bẹ́ẹ̀ tí wọ́n ṣe táwọn inú àwọn tí ó láìkì nínú wọn dùn ni wọ́n fò sókè tí ìyá tẹ̀ sí mi lójú yákayáká bóyá bọ́ sórí péèjì mi mo lọ wá picture kan caption ẹnìkan tó gbé travelling bag dání mo ní mo ti travel flight mode activated mi ò gbọ́ pa làwọn èèyàn sẹ́yìn mẹ́sẹ̀ sí mi mo ṣe pé mi ò gbọ́ ní ìkókó sọ pé ṣe rẹ pé mo rí ìgbà tó dọjọ́ kẹta ọ̀rọ̀ kan wà lórí tádẹ́sì bàbá bá pè mí báwo ni ọkọ mi àwọn ọmọ ńkọ́ kiri kan wọ́n bá ṣe bẹ̀rẹ̀ àdúrà bá kí àdúrà ìmọ́lẹ̀ mo tún wojú fóònù pé báwo ló tẹ̀ sí mi lójú lánàá àgbèjẹta pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣàdúrà èyí sọ́ọ̀bì tó wà ráǹdì wọ́n ní gbé fóònù fún wọ́n ṣàdúrà fún mo ṣàbẹ̀ sí jíìsì rẹ pé ìgbà tó ṣàǹjíìsì ọ̀ṣẹ̀ pé mi ṣì ń wò pé mo lè mi lẹ máa pé wọ́n ní yẹn pé àwọn mọ̀ pé o ṣèbí Ìyálájé nìyẹn mo ní yẹn mo ní ẹ ṣe ṣó fún mi ẹ ti gbàgbé ṣèbí mi lẹ sọ̀rọ̀ sí tẹ́ ṣe tó ní ṣe ṣó yẹn ìyẹn mà ti kọjá ọ̀rọ̀ social media mà nìyẹn mo kàn lánú lẹ́yìn ni mo ní màámi lẹ́yìn tẹ́ ṣe ṣó fún mi tẹ́ bú mi mo ní àwọn mà ti gbàgbé yẹn ṣé wọ́n ṣì rántí yẹn ni ìyẹn ti kọjá ìyẹn ti lọ àwọn ò tí ẹ̀ rántí mọ́ wọ́n ní wọ́n ò kó ṣe rí àtìgbà yẹn ìyá ṣe ṣó fún ẹ wà wá gbé sọ́kàn wà láìpẹ́ tó ti sọ́tàn ti gbàgbé wọ́n ti sọ wọ́n ti drop ẹ̀ àmẹ́ta kọ́dọ̀ wọ́n ti mọ́ mo ní lẹ́ni tẹ́ ẹ ìyẹn mà ti kọjá and behind the closed door she is a mother. I used to tell people she is a good mother. When you listen to her just for 1 minute wà á rò pé God ìyá ni ìyá ẹ Ọlọ́run
tí ẹlòmíì ò ní orí ọ̀fẹ́ láti lóru ìyá aláfẹ̀yìntì bẹ́ẹ̀. She's a good mother. Ẹ gbàgbé nípa ọ̀rọ̀ social media. Ẹ gbàgbé nípa ọ̀rọ̀ à ń ṣe fracas, à ń ṣe show. If you know her, if you know mama, ó ti mọ̀yàn gidi ní ayé ẹ̀, forget about it. Mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí mo jẹ́rìí máa mi. Wọ́n ti gbàgbé Fọlá Tinubu gbogbo tó tí wọ́n ṣe wọ́n á fà ẹ̀ mọ́ra. Ìwọ ni kí wọ́n tọmọlúwàbí ti ṣe. She's a wonderful soul. Wallahi. Ọmọba, wallahi. She is a wonderful soul. Èmi, I'm a testimony. Èmi, testimony ni mi said, a living testimony. Tí mo mọ̀. Nobody can say one or two things about her. I will tell you, you'll be surprised. She's a wonderful soul. Yes. God bless you, mami. Ẹ jọ̀ọ́ ma. Bí tó bá tún kù sí tí mi ò mẹ́nu dé. Mami Aláṣàbí, ẹ jọ̀ọ́ bá wa ṣàtúnṣe láàrin yẹn. Ẹ má jẹ́ ká bọ́ sí Fọlá. Káwọn tá má gbé sínú kòkò. Àárín gbogbo ìbáṣepọ̀ yín tẹ́tí mú bí ọmọ tínú yín dùn, ẹ mú Iyabo bí ọmọ, Dorcas bí ọmọ, Iyabo Òjó gbogbo the likes of Iyalaje, èmi ni kò gbèrègbè, èmi ni gbogbo everybody. Everybody, Mama was giving that support to me. Mama can never allow anyone to watch. I know, social media, for that. Swale for Mama Ewe, swale, oh, make it very your I know. But we understand, continue Mama fi been over here, I know. Ṣé pé gbogbo àná ẹ mọ̀, èmi wọ́n understand, ẹ mọ̀ Mama náà ọ̀rọ̀ ni mo ti sọ̀rọ̀ kan mo ní àròkàn ni wọ́n kàn ro gbẹ̀ lọ why gbogbo nǹkan tẹ́ni pass through I know. Went to because of you or no. Ká sọ pé fi tọmọdé bọ̀. Inú mi dẹ̀ dùn pé Dorcas ilé tó wó ni o gbogbo ilé tó kọ́ pátápátá ò ní fọwọ́ ara ẹ̀ tún ṣe èṣù dẹ̀ nínú ọwọ́ ìbàjẹ́ sí ẹ kò nínú ọwọ́ ìbàjẹ́ sínú ìgbésí ayé ìyá àbèjì ó ti rúre wàá sọ̀rọ̀ lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run Elédùmarè ó ti rúre wàá sọ̀rọ̀ lágbára Ọlọ́run ẹrù tí alábíọmọ ò kì í tú ọmọ aráyè ò ní dìísẹ́ ẹnu ọ̀nà ẹ láṣẹ Ọlọ́run Elédùmarè. Thank you so much for your words of wisdom. Mo listen sí gbogbo show ẹ níbi tó ti sọ̀rọ̀ Fọlá yẹn kí tó kúrò lórí show ẹ but mo rí pé yes God bless you. Ọ̀rẹ́ mi Aremu Mr. Afiz Aremu God bless you. Mo rí àwọn àtúnṣe kan láàrin yẹn God bless you. Ẹ ṣé gan láà jẹ́ ká pẹ́. Gbé body friendship mi God bless you ọ̀rẹ́ mi àtàtà God bless you so much gbogbo yín pátápátá ẹ kú àdúrótì ẹ kú àtúnṣe. Mama wa, Mommy Davis, God bless you. Ẹ ṣé gan ma. Àwọn mama yóò kí fẹ́ kí nǹkan kan bàjẹ́ o. Mama yẹn, èèyàn dáadáa ni mama yẹn mọ̀ wọ́n physically but wọ́n máa ń ṣàtúnṣe gan ni. Wọ́n máa ń sáré kiri ni. Sister mi, arábìnrin kan wà lórí ìkànnì yìí tí mo mọ̀ dáadáa, ọlọ́pàá ni wọ́n. Nígbà tí wọ́n wà ní governor's office. Wọ́n ti sáré pè mí, wọ́n ti send message sí mi lónìí. Iyalaje ìjọ ṣàtúnṣe láàrin ẹjọ́ Dorcas àmọ́ni mi gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde iṣẹ́ mọ̀ iṣẹ́ tí mò ń ṣe ẹjọ́ mo ní ẹ máa wọ ikú pé kò sí nǹkan kan. So sister mi Sayemi ọlọ́pàá mi ní dárúkọ yín sọ́kọ́ mọ́ pẹ́ yìí ni God bless you ẹ ṣé gan àmọ́ orí gbogbo message. Ẹ̀yin màmá tẹ send message sí mi lóríṣiríṣi àwọn kan tiẹ̀ wà ọ̀rọ̀ kan tó sọ àjọ gbé tíra wa lójú ni oríṣiríṣi àwọn èèyàn ló wá ẹ ṣé àdúpẹ́. Ó yé gbogbo yín ẹ̀yin tẹ wá sọ àwọn ọ̀rọ̀ kan tí mo ní mi ò gbọ́ rí mo lè mi ò gbọ́ Iyalaje is everywhere.